عليك صلاة الله لا تتناهى فيا فوز من صلى عليك من الورى صلاة يعم الكون منك سناها والله أعطى للنبي محمد فضلا به قد زاده تكريما صلى عليه وقال يا من آمنوا صلوا عليه وسلموا تسليما رسول الهدى أعلاه وساله ومرحبا حبيب مصطفى أحلى وأطيبا Ìlọrin 100,000 naira. Àwọn àmọ́mọ́fà 100,000 naira. Àwọn àfọ́gá 100,000 naira. Àwọn Khalifa Salati 100,000 naira. Wọ́n transfer ọmọ bẹ̀rẹ̀ sí. صلاة سلام للنبي محمد أبي القاسم المبعوث من أجل رحمتي والأصحاب والتابعين يا إلهي وربي بلغني بي وإسمتي. Ẹ̀dọ́kọ̀ àfá mi ẹ̀tì dí alọ́jà jẹnẹrà lójú torí Ọlọ́run. Wáyé ọmọ òṣùlẹ̀ ṣìrí ìlàdùnà. President ilẹ̀ bí lójú. Láti yàbò ayyámi qawmi Muhammadi. Wa ma huwa illa rahmatullahi lil wara. هدى الله للأكوان خلق محمد. اللهم صل على روحي تلقكني وتوهباي روحي سيدنا محمد صلى الله عليه وسلم في الأرواح صل وسلم على جسده في الأجساد صلى الله عليه وسلم صلي وسلم وبارك آمين على قبره في القبور صلى الله عليه وسلم. اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلامة آمين. صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين آمين. نعم. كم قام ليلا باكيا وحزينا. ẹjọ́ gbogbo wa tí a wà níbí wọ́n gbọ́ ọ̀gá sí jí bọ́rọ̀ débì kan gbogbo wa la ní tó gbé adé bí n tó sì gbé adé bí ni kó lè yẹ ẹni tá a fẹ́ràn hubbul khayr lóòrè tọ́lọ́wọ́ nù wa lóòótọ́ tó ọ̀fẹ́ kí bí orí bá àti fẹ́ lọ sinmi yẹ́sàyẹ́sà ha kí ló bí yẹ́sàyẹ́sà nísìnyí tí wọ́n sì wá dẹ́rẹ̀ mẹ́rin lákàrí ní family man ní wá tí ó sì wá rẹ̀ gbogbo ọ̀dátọ́ náà bá ti ń darí èèyàn nílé ìjọkọ́ mẹ́jọ máa darí ẹ̀ káàkiri yẹ́sàyẹ́sà náà كم قام ليلا باكيا وحزينا. wọ́n tún máa dún ìyàmí kan ní ẹ̀dákẹ́ ẹ̀sẹ̀ wọ́n sì ń dálákẹ́ kò dákẹ́ ní wọ́n fi dálákẹ́. ملاي فضاء
àwọn èèyàn ti dúró mẹ́rin tó pọ̀ tí wọ́n ní kó kú mẹ́. تضرعا وأنينا táwọn tó yà àwọn ẹ̀jẹ̀ lútù tẹ́ máa ka àwọn àlejò rẹ̀ lábùkù. báyẹn bá pe àwọn èèyàn wá kí wọ́n yẹ̀ sí táwọn àti àwọn bá tí wọ́n bá ti àti kọ́ wọn lé ẹni tó pè wọ́n lajú ó yẹ pé wọn ò lé èèyàn tí kọ́ yẹn lé. ìrìn àjò tó kó mórí wọ̀nyí jọ àánú Ọlọ́run ti kún. àánú Ọlọ́run ti kún. dókítà oúnjẹ tó máa gbé la àgbàlá ẹni tí ò bá ti kọjá báárà yóò lọ bẹ́ẹ̀. wọ́n má gbé wá bíi mọ́ àwọn kan mẹ́ta àlè máa ṣe yàsàyàsà ẹnì kojú aago yóò fà fáwọn tí ó jẹ nísìnyí ẹni máa pin lágbàlá kábàyè mójútó ojú aago. àwọn tí yóò wà lẹ́yìn tí ìdẹ́bí yìí ni ààyè múlẹ̀ kó kiri dáadáa. ọjọ́ lọ ohun tá a sì fẹ́ fò ní ṣe bàbá àgbà tí a ń lù kan àbí ká ní mẹ́ta àkànṣe àdúrà bàbá àgbà ti ṣe bàbá àgbà yẹn grand commander jẹ́ Albashiru. مبشرا بقدومه فملئت من قول بشير سرورا تالله لا بشير بمهجتي وهبتها ورأيت ذاك يسيرا. Bàbá ti ṣàdúrà fún wa ó sì ti gbà. Àwọn tẹ́lẹ̀ kébù lọ ti ṣe wọ́n ti kú tẹ́. Gbogbo ọmọ tí wọ́n wọ́n ṣe ń tí ò bá mú lónìí bàbá rẹ̀ àgbà lónìí bàbá bá ló gbà. Nígbà tí àwọn òkè apáta gbèjì ń bẹ yáyá bàbá kírun sí ẹ̀dá tí ó kù kan. Sọ́kọ́ náà ń tóbi ní. Bí mo jà tí. Àwọn tó ṣe pé òkú wọn ju àlàyé ẹlòmíì lọ. Lọ́wọ́ àbútó ha. Dòní àti ìlú àmì ìnágbóní mi wá dòní. Wọ́rọ̀ ètò lákàyà síra. Bàbá mo ti kí mi ṣe máa ń kí. Lọ́wọ́ àbútó ha. Wọ́rọ̀ ètò lákàyà síra. Ẹni tí wọ́n rí mo ṣe bàbá àti mi lọ. Ẹ̀kọ́ sí ewu ni wọ́n tí ẹnìkan ní sọ pé bàbá ti débi ti pẹ́ nínú ṣe sí bàbá rẹ pé kí n máa sọ̀rọ̀ ìbáàjẹ́ wákàtí mẹ́wàá ni wọ́n wà dọ̀ ní. Tàláyé láwọ́ kọ́dá Albashiru bí mo hù jẹ́ ti. Bẹ́ẹ̀ ni mo sọ bó sì wá ibi tí mo dì síwájú wọn ọ̀fẹ́ lọ́kọ́ jùmọ̀ tó bí ọ̀nà làwọn hábùtò ha gbogbo ẹnu mo sọ bẹ́ẹ̀ bàbá. Nínú bàbá lèmi tí máa sọ̀rọ̀. Wọ́rọ̀ ètò dáàkà yà síra. Yorùbá ló bí dáadáa jẹrẹ. Àbùtù á. Yorùbá kì í gbọ́ dáadáa. Ètò dáàkà yà síra. Bàbá wa àgbà. Wọ́n fẹ́ kí bàbá wa ẹ́ mìíràn. Okùn méjì. Okùn ẹ̀ka tó kiri dáadáa. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. موكب بابا وصلاتي شيخ نعم الخليفة ألفا صلاتي نعم الخليفة ألفا صلاتي صلاتي يا شيخنا ألفا صلاتي يا شيخنا نعم الخليفة ألفا صلاتي. موكي ومدينة نمبر 1 àmọ̀tẹ́kùn náà tẹ́kùn bẹ́ẹ̀ bá ti rẹ́kùn tẹ rí àmọ̀ náà tó ẹkùn
mo kí yín. Bàbá kí yín. Ẹ tó bá lòdì bàbá wọn ẹ́míà ìgbà tó bá dà wọ́n ní ó ṣẹ̀sìn. Ìgbà òye ogun bóyá ti mọ́lẹ̀ yóò ti ro. Gbogbo ẹ̀dá tí wọ́n bí ní ọlá ẹ má ṣẹ̀ wọ́n. Ọ̀nà má ti ìkú tí ó fi débi tí ẹ ti bí. Wọ́n wá jẹ ìyàtọ̀ sọ̀rọ̀. Mo kí yín o. يدعو الإله يقول ربي يا أمتي. Ìyá lọ́jà mọ́ Yálà General. Kò yẹ kéèyàn níkà. Ìgbà tí wọ́n àbí ọmọ primary 5-6. Ọ̀dà mi ká kùn mí yèrè pé. Kùn mí yèrè pé tí a bọ́ mi sí yóò. Yèrè pé tí wọ́n wà lára gíní àlọ́yè o. Ṣé pé mo yèrè pé gẹ́gẹ́ lọ? Ìgbà tí mo wá dì máa mọ́ fà. Tí lọ 24 years báyìí. Mo wá ní wọn lọ kọ́ pé dákun fọ́nà bẹ̀rẹ̀. Ó rò pé fẹ́rẹ́ láti yèrè pé jọ́ sí mi. Mo ní sẹ́yà kúrò bá dàgbà lójú yóò tẹ̀yìn àjẹ́. Àmọ́ ní ìgbẹ̀sán ẹ kàn máa lọ ẹ ti jẹra yín yà kí n tó jẹ yín yá gbọ́dọ̀ lọ́rọ́ púpọ̀ mọ́. يدعو الإله يقول ربي يا أمتي. Gbogbo ẹ̀yà láàrin fún yín ẹ má rin ọmọ ọlá fún mọ́. Tó bá yẹ sí kẹ̀lẹ̀kẹ̀lẹ̀ dá ìyá àwọn tó bí ọ̀ jẹ fún ìyá. اغفر لها Wọ́n kọ́ ọmọ ọlá lé ni. حتى تحوز نعيما. Torí gbẹ́gì tẹ́ rí un gbẹ́gì tẹ́ rí un. Ní hu rinrin gbẹ́gì náà ni ó máa wù. Ẹ̀jẹ̀ ọmọ ọlá ni ó máa jẹ́ ó fi yẹ kí. Yẹ́sùn àbá ṣíkù dáadọ́ àfáà ńlá. أدام الله حياة الشيخ. Bàbá wòlíì. Mo sọ fún yín lọ́fà àdá tó sọ fún yín lẹ́yìn ìmúlẹ̀ rí pé ẹ sáà ń fà yín lọ ni. Ọlá pé ẹ̀fí ọba tó ní kalẹ̀ olóòfẹ́ yín náà kalẹ̀. Àìmọ̀ yín tó ti gbígbá lẹ́yìn tó ti wọlé. Òwe ti wọlé bóòrùn wọ ni. Bí ẹ bá bóòrùn yóò bóòrùn wọ̀. Àbẹ tó bá bọ́ Ọlọ́run yọ kò ní wọ̀ tí òbí lọ́bọ́ lọ. يا أيها الراجون وصل حبيبكم. Mo kí ọ̀rẹ́ mi ìbéjì mi ní kí wọ́n aṣọ بقية الصالحين خير الخلق لخير الصلاة. Bàbá kí yín. Mo kí Khalifa wa àgbà fún gbogbo Lagos State. Bàbá Màsá mo kí bàbá Mùsàláàtì Amiru Shabab. Bàbá wa ní Àgbàjì mo kí Sheikh Imasalati. Ẹ má bínú. Mo kí ọba àmúlẹ̀ jẹ́ ìṣètò ní mo kí àríbá wa lọ́fà. Mo wá kí Ìyálẹ́jà General àárọ̀ mú mọ́ ọ̀rọ̀ tí ó jìnà ọ̀rọ̀ tòní rárá ti ṣe wá sí. Mo kí Ìyálẹ́jà General. Mo kí ọmọ olóore ọmọ ní nǹkan. Ẹ̀rọ pírẹ́sídẹ́ǹtì tó ṣe wọ̀. Bàbá rẹ̀ kàn jẹ báálé ọlọ́mọ lù apá. Ìmọ̀lẹ̀ ló wà lé yín ilé tí ò tó rù lé mẹ́rin. Òkú mọ̀ wọ́n mọ̀ o. Àbẹ́ ẹ̀rọ pírẹ́sídẹ́ǹtì ni tí ń ṣègbà lọ́wọ́ fa láti bí ìdẹ́nu ògbóró lọ́rí àṣà àmì ló yẹ kókó mẹ́ tó rẹ̀rọ̀ gbọ́dọ̀ rà. Àwọn awọ́ rẹ̀ bí common woman. Kò tún sí wọn bó láyé kò sí àmì tó ga tó òkú yìí. Káyà arábà náà kí áká máa lọ bàtà àbá lójú wọn lẹ̀ máa tẹ́gbó máa ẹnu kọ́ wà sí níbẹ̀ náà. Ẹni tó ní fàárí tí ò dárí àwọn ẹni tó ní fàárí gidi. Màá rẹ̀ sí bàbá lónìí pẹ̀lú gọ́ọ̀nà gbòòrò wí. يا أيها الراجون وصل حبيبكم. Ẹ ní sí òfò. صلوا عليه. Ẹni dá àwọn àfáà lóhùn. Ẹni dá àwọn àfáà lóhùn. Bẹ́ẹ̀ ṣe dá sàláàtì bẹ́ẹ̀ ṣe dá lè lẹ́kọ̀ọ́ nù. Mo ń wọ ìjọ yẹn. صلوا عليه Àbí ẹ̀kọ́ ni ẹlẹ́yìn. وسلموا تسليما. Bẹ́ẹ̀ ni kàdíríà gbogbo Nàìjíríà. صلوا عليه Tó ṣe kí kàdíríà tó ló wà bẹ́ẹ̀. وسلموا. Mo kí tèmi. Follow the Islam. Sheikh Najmuddin Usman Yasin. Ẹ pé Yasin ni. تلا يا
مثلك لم يكن bàbá ní gbogbo ọlọ́kọ̀ Nàìjíríà lónìí. في العالمين. nígbà tí wọ́n pàṣẹ fún Sego àti MC olówó kẹ́ dákẹ́ ló yẹ gbọ́dọ̀ jà mọ́. ìgbà parí ni màá sọ̀rọ̀ lónìí àwọn méjì pa lọ́rọ́ ni ọ̀sẹ̀ tó lọ lè yí ṣẹlẹ̀. وحكما نباك. wọ́n lè gbọ́rọ̀ sí lẹ́nu bàbá nígbà tí ó wà lọ́mọ lẹ́ fà á sókè ni. Allah. gbogbo ìyá sáájú tẹ̀wá bẹ́ẹ̀ bá ga nígbà tí bẹ́ẹ̀ bá ti kó nínú àpótí ẹnu yìí ò ní tọrọ mọ́ ta ló máa halẹ̀ mọ́ ta ló sọ obìnrin yẹn orí rẹ̀ fọ́dẹ̀ àbọ̀ yọwọ́. nígbà tí ń di ọmọ bẹ́ẹ̀ ṣe mí sí ọlá ló jẹ́ lóye gbọ́rọ̀ lónìí. ẹ gbàgbé ẹ bàbá ìwọ máa gbà yípa ń gbọdọ̀ ká wa tó rà ga lábẹ́ wọn ò sì bínú wa. A sì gbọdọ̀ respect wa tó bẹ́ẹ̀ àbá àmọ́ fún pléènì babalá àbáwọn ẹ̀jẹ̀ lójú ẹ̀ bẹ́ẹ̀ ló ẹ̀ka kí ló fẹ́ ṣẹlẹ̀ àmọ́ bí ba ṣe bí ẹ̀yìn kó dẹ̀wò bí ò bá ní yíwọ́. bàbá tá a ga tí yóò bí alálùbáríkà wò karama wọ́n tó fẹ́ kẹ́nu ọ̀rẹ́ máa ká àwọn èèyàn mẹ́sì aláàní o mọ́kànlẹ́ bá já kó tó wọ́n gun kìlọ́ ọmọ wọ́ ni wọ́n ní máa fẹ́ táyà wèrè rẹ fúnra rẹ tá lọ sàánú orí rẹ burú. فيوم علينا ويوم لنا. mo kí alájọ ayé sá ọ̀rẹ́ bàbá sẹ́la bàbá ọ̀tẹ́ ń gbà kí o torí mo sì ti fẹ́ débi tẹ̀ lọ mo kí bàbá wa síwájú bàbá wa ní màálù bó lọ wí jèrè. فيوم علينا ويوم لنا. aláwìyé mi ìgbàgbé déètì rẹ mi lórí tébù wa. ويوم نسار ويوم نسر. mo tó fi yẹ ká jòkó jẹ́ wáàsí èmi ò sì bàbá ti ṣe wáàsí. sásájú sì ni wọ́n tẹ́lẹ̀ o. wájú la bá wọn ipò ló yá àwa. ìwọ ọmọ kékeré tó àtẹ̀sẹ̀ lálùbáríkà tó ń sakọ. bí ọ̀rọ̀ eyín àtẹ̀rìgì ni bí ọ̀rọ̀ eyín àti kíni èrìgì ló kọ́ dáyé ayé òwárí lọ lérìgì eyín wá dé eyín wá ń fẹ̀ ní nsakọ bẹ́ẹ̀ ni ti yàtú sẹ́yìn òfin kan tán ni. yóò tún wá ku èrìgì kéyìn máa jẹ́ tọmọ kékeré àbá àti ẹlẹ́gbẹ̀rẹ̀ga báwo ṣe fọwọ́ lẹ́rọ tẹ́bì lọ́tẹ́ yẹyẹ náà lọ. فيوم علينا ويوم لنا. èyí náà tẹ̀tí tó ní wáàsí kí ni mo dára bí àwọn fún ó tó. ويوم نسار ويوم نسر. bàbá a ṣe pé èyí ṣaṣáájú bàbá àti ìwọlé kí àti ẹtí ìgbúrò kéwú tẹ́ẹ̀tì ń ṣe ayé bọ̀ tó ti gbọ́ ilé àfa àgbà wọn kàn wá dé ọdún ní ọkùnrin àgbàlagbà wọn mì lọlé ọ̀rọ̀ sàrà ìlú. فيوم علينا ويوم لنا ويوم نسار ويوم نسر. bàbá mi ẹ ṣe wà níbi ọ̀rọ̀ mi ògùn bó lọ wí. فيوم علينا ẹ jẹ́ máa rí authentic. ويوم لنا. tẹ́ẹ̀dí kẹ́nà àfọ́ òtọ́rọ̀ àǹfààní gbòó jù yín lọ ó bá ti Saudi ó bá ti Qatar kò síbi tí ó gbà kò rí nǹkan náwó sí ẹ̀jẹ̀ rí ọ̀tẹ́ kò rí nǹkan náwó sí ìyálọ́jà general ẹ̀yin olówó lówó tẹ̀ wá mí èyí tó ní ìwúrí pé owó tá a fún amọ̀ tó fi ṣe ẹ ti gbé àwọn ẹ̀yà fáyẹ̀wò tó dọ̀tí yín gbogbo irú ìyàwó tẹ fẹ́ ló fẹ́ fẹ́ ní òjò nílé kọ́ bí ṣe ń wálé yìí ò títì tí rira bí igi ó ti yá wèrè ó lè wọ́n fẹ́ràn ìyàwó sẹ́nitọ̀ irú ìyàwó sẹ́nitọ̀ kí ló fi mẹ̀tẹ́nì ẹ̀ bá a sọ wọ́n níwọ̀n 50 kò lè kà. فيوم علينا. lórí tí ń ṣe irun tó kàfá mílíọ̀nù sí bàbá tiẹ̀ irun 10 million yóò tún tún dọ́kejì ṣẹlẹ̀ yẹn àfa nǹkan wọlé lórí ẹjọ́ lọ jòkó ìyàwó mi fáyọ̀ kò tí ì kú oríire ló fọ́dún mẹ́rin náà bí ò bá ní kókó. فيوم علينا ويوم لنا. ló mẹ́tẹ́ẹ̀nì àwọn tó dáa fọ́dún mẹ́rin bí ò bá ní jẹ gbèsè ọjọ́ ìmọ̀ràn wọn ṣe ò dáadáa fà ńlá
tí nǹkan wọlé bá gbọ́ wọ́n sì bẹ̀rẹ̀ wọ́n lọ kí wo mo wọ́n sọ mo tá n fọ àtàrọ̀ ṣe sọ. àwọn kan náà bá yìí lọ́wọ́ lọ́rin mú lọ jẹ gbèsè torí pé ọ̀fẹ́ ṣe wòlíwọ̀ ọmọ márùn ọwọ́ lọ fún mi tó fàyè kò ká àtàkùnrin Brazilian kí ni tó gbé sórí ọjẹ gbèsè bẹ́yìn bá ti tí lọ nínú owó rà mí mà. ẹ̀yà fẹ́ lọ mọ̀ wọn ara yín mo tẹ́ tó yẹ gbowó ẹni wá sí i mo ní mọ́sálásí tẹ̀ kọ́ rẹ̀gẹ́dẹ́ gbogbo ẹ̀yà àfọ́ àlẹ́ tí wọ́n sànù amẹ́kárin ilẹ̀ dọ̀tí wa wọ́n fún ilé ẹ̀ ní ẹ̀rí nǹkan náwó sí ẹ wá náà pè lọ́dún tí wọ́n ta ló dáa lóòótá ní wèrè ẹ̀yìn rẹ̀ polówó gọ̀ alágọ̀ ò lè lówó ẹ̀ tí ó mà sílù yóò jẹ gbèsè ẹ̀ ń polówó ní mógùn kíni ìwọ́tọ̀ ló tọ̀ fi ọkọ̀ náà gbóró lọ́rin tọ́nà wa sọ olówó kan wọ́n ẹ̀fọ́ kọ́ máa sàánú ó ní mo gba tá ló gbá ẹni tí èbó òní gbá ni wọ́n wèrè ó gbà níbi ìyẹn kí mo fẹ́ sọ bàbá ọjọ́ mẹ́rin náà ni fàyàmù ni alẹ́ iná. àwọn ọjọ́ kan mẹ́ta àti ẹ̀dágbára tí ẹ kápá wa bàbá ọ̀tẹ́ ẹ ti si ayé rí jẹ́ tòjòkó síbẹ̀ yẹn àbọ̀ yẹn gidi sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ sì gbìn. Kòyà ọmọ dáná. ọjọ́ kan tún dé àtò ní ìgbà ẹ ti ní bàbá ẹ̀ ọlọ́run ti dé ìgbà mẹ́lẹ̀ fún ẹ báyìí jíǹkò. Wọ̀nyà ó máa ń lọ sáà. ọdún kan sì ń bẹ àásù pẹ̀lú ìbànújẹ́ ni bàbá àárọ̀ búrẹ́dì àlérò bẹ̀ fi jáwà fi rún mi lásán. Wọ̀nyà ó máa ń lọ sáà. ayé mi ọ̀tún ní ẹ máa dunnú. ẹ ti wà ẹ ti há ẹ ti wá là báyìí wàhálà nà ẹlòmí ò wà ní yóò wá há kò ní là tí ó fi kú. mo ti Yorùbá parẹ́ fún ọlọ́run nínú. ìgbà tó há lèyẹn máa tọrọ jẹ òkúmà tẹ́ ẹ bá ti wá là ó dá wàhálà ó dá kọjá ó wá là. Kàdákà taqarrubu. ó kà yín ọjọ́ lọ. Bayna al-anami. kí lè fẹ́ ṣe mí lónìí bàbá. gbogbo àwọn àfọ àti èrí ọlọ́wọ́ béèrè lọ́wọ́ àfọ kọ̀ọ̀kan àwọn máa níhì mìíràn ayé lè tàṣẹ́wà wà fí máa àǹfàkọ̀. dókítà ọwọ́ rẹ̀ bọ́lá ti rí ọ̀dùnlọ́dọ̀ àná motors ọ̀dùnlọ́dọ̀ ìyálọ́jà general ọ̀fun náà kọ́ ìyàn lọ́rùn tí wọ́n dáwọ́ jọ fún ọjọ́ náà síbi tọ́lọ́run. wọ́n tún ra ilẹ̀ mọ́sálásí fún ọdún tó dà ó lọ ilẹ̀ kó lówó. ẹ má jẹ ntẹ̀yìn gbogbo ọ̀dọ́ àfáà lónìí káńdé tàgíà fìlà 250 ayé òtí ìyẹ́ ọ̀tọ̀ àbá nílẹ̀ lẹ́kẹ́ àti mọ́sálásí. gbogbo àfáà tí ò tí contribute sẹ́sìn tí ń wọ ọsọ tuntun àkísà ni ó wọ̀ kẹ́yìn. ẹni kí ló fà á owó tí fi ń dá sọ̀kún ló ti rí sórí kí ló ti kàn ní ṣùgbọ́n kúrọ́mọ́ náà ló fi gbà á. ẹ̀yin fi Ọlọ́run kó àwọn èèyàn lọ́bẹ̀ jẹ wá yọ tọ́lọ́ níbi owó tẹ́ gbà á parí ìnáwó tábà ọkọ̀lẹ́ sí hòtẹ́ẹ̀lì ni wọ́n wá ń sun 550,000 lójoojúmọ́ 550 750 wọ́n sí abẹ́ sí AC èyí wá ń dì mí òrí ọ̀ọ́sẹ̀ òfò. Fakhairu bi khairin wa sharru bi sharr. Bàbá ọ̀rẹ́ mi à. Orí burúkú ni. Èyàn fi ọrẹ gba ọrẹ yóò forí burúkú orí mú padà. Ẹjọ́ kan gbádùn mi. Ọ̀tẹ́ bàbá ọ̀tẹ́ sọ́ọ̀fù ní Màdìrì. Wọ́n wà bí wọ́n wá nísìn. Wọ́n wá because wọ́n rí bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́. Wọ́n rí mọ́sálásí. Wọ́n rọ̀ mọ́tẹ́ fún oúnjẹ tẹ́sí gbowó. Mo wá bí ijó ní ọmọ sì parí àkùrẹ́ ìsìkà. Wọ́n náà tẹ òun lọlé. Ohun tó jẹ́ lọ kí ó kúnnù wọn lápẹ́ sí lọ́fẹ̀ẹ́. Kò sì ní túbọ̀ ní ògùn náà. Àmín. Ẹ̀yin àfáà wá sí àkọ́kọ́ nù. Owó tí wọ́n ń fún ibú kílẹ̀ fi ń ṣe. Bàbá wọ́n ń wo àwọn àkàbẹ́ ti níyàwó mẹ́rin mẹ́rin.
nígbà tá a dórí pa lè fẹ́ mẹ́ẹ̀ẹ́dógún la tó dúró níbẹ̀ wọn ẹjẹ́ mẹ́kọ̀ọ́ ṣe ìkúnyìn kan obìnrin dàn tó bá kọ́ ni tó ní tó fi mẹ̀tẹ́ẹ̀nì wọn àbúrò rẹ̀ wọ́n bí wọn fún tán. wọ́n ti náwó ṣùgbọ́n lásán ni máa ń dùn lẹ́nu yín ẹ̀sùn ẹ̀rọ mọ́lẹ̀ fún pákí yóò jánu padà ẹ̀yin ọ̀dọ́ ẹ̀fọ́ ni báwo lónìí ẹ ti kó mi ìjọ́jú sáà ní tẹ́lẹ̀ sí láyé wọ́n tóbi lọ ni ẹ lọ́dún ìkù ọmọ tẹ́lẹ̀ ní tọ́jú fọ́ọ̀fọ̀lẹ́ lásán ọmọ kẹrẹ fi fún ìyàwó rẹ̀ lóyún ó ní oníṣẹ́ òyìn fún mi lẹ́yìn mórí ó ní ẹ tó jẹ sàá mọ̀mọ́. فخير بخير ọmọ ọlọ́ kí o international man. وشر بشر. ọ̀rọ̀ tí wọ́n sọ náà ní bàbá ẹ̀yin lẹ́ni sọ ẹ̀ tẹ́ bí agẹ gbogbo ìràwọ̀ ẹ̀ jáyé káyé ẹ̀rọ àyè àfọ́ àti wá ní yàrá pámánẹ́ǹtì lóòótẹ́ tí ìsọ̀rọ̀ rẹ̀ ló fún ọ ọ̀fẹ́ sunmi táwọn adáwò yẹn sùn ọ̀ọ́dúnrún wọ́n orí mọ̀ òdodo mo sọ lónìí o dókítà mo fẹ́ máa rí ìyá lọ́jà jẹnẹra ẹ̀rọ bá súnmọ́ ẹ̀ díẹ̀ kí lẹ̀ ń bá ká ẹ máa pe àwọn ṣé wọ́n tẹ́ lọ́mọdé ẹ tó ti sin tó kọjá ọgọ́rùn-ún ọdún kọ́lá mọ́tò ó kẹ́jú kù ni ẹ wọ́n ń ṣe ládùúrà lẹ́yìn ọdún àfà àbíkẹ́ máa ná fìlà tẹ́nìkan dé farawé yìí mọ̀ sọ̀rọ̀ farawé yìí mọ̀ dápà farawé ẹni tí gómìnà ń bẹ̀ sẹ́ ẹni tí mínísítà wá káàkiri ọ̀ jẹ́ fòóyà bọ́ọ̀lù ọ̀gẹ̀ wọn lè pa ọ́ ní kékeré tó wà nínú àṣírí tó ní lọ. فخير بخير وشر بشر فخير بخير وشر بشر. bàbá wọn ní mòrú àtúlẹ̀ ìsàn dókítà sẹ́yìn gbọ́ mi máa nọ́ọ̀sì yìí ẹ jẹ́ nǹkan mẹ́ta kọ́mọ ní kò wúye pa. èyí gbọ́dọ̀ ṣe dáadáa sẹ́mi ara rẹ̀ ẹ jẹ́ máa rí sí wọ̀tẹ́ kí ló dán ní olówó ọkùnrin gbẹ̀rẹ̀ yìí ẹni tó bá sì ga yìí ṣèbẹ́lẹ́. للخير أهل لا تزول. wọ́n ní tí jẹ́ kí o ṣe dáadáa sẹ́mi ara rẹ̀ ayé àmì làá ànáwó yóò dà mílù wọ́n yẹ sí ìlú. bàbá dókítà sẹ́yìn gbọ́. sísá fún ẹ̀mí rẹ̀ tí ó jẹ́ ọ̀rẹ́ wa mọ́sálásí rẹ̀ nù ilé kéwù rẹ̀ nù àwọn ọmọ kéwù rẹ̀ ní. gbogbo ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ òun ni yóò máa gba ìlà yóò máa pálẹ̀ kí ni ọdún náà sí láyé rẹ̀. àbọ̀ gbọdọ̀ ṣe tí yóò fi sọ̀sọ́ bàbá mọ́sálásí wa ọ̀sán àfọ̀ òtún mọ́sálásí àti ilé kéwù lọ. àwọn ènìyàn máa kọ́lé orí mọ́sálásí kọ́ ọ̀sán mọ́sálásí. èmi náà kọ́lé òun máa sùn ta. Kò mọ́sálásí mo kọ́ lé kéwù àtúnkọ́ mi lọ́wọ́ ní ìsìn mo kọ́ hospital yàrá 54 ló wà mẹ́ private hospital. tẹ́mílẹ̀ yìí àfa ń bá kánú nìyí ẹ tóye fa ẹ bẹ́ẹ̀ ni wèrè tóye wọ́n máa ní ẹ̀sà máa rẹ̀ lónìí o ẹ̀sà ṣe bí èèyàn. Ọlọ́run Jésù kì í jèrè. Ẹ wá gbowó oyè, ẹ gbowó oyè, ẹ wá sí ń pa nínú ẹ̀sìn. Táwọn bá wá dààmú tí wọ́n sàgbàrú kí olùkọ́ mọ́sálásí. Wọ́n ti sọ̀rọ̀ tí ń kọ́ mọ́sálásí ká. Wọ́n dààmú ni. Ẹ wá rí opportunity. Ẹ wá sí ń pa níbi tọ́lọ́. Gbogbo ń ta àkójọ láyé ní òbá yìí lọ, àdìjáwà náà bá ní kìí àmọ̀ lọ. Àwọn ìmọ̀ wá gbà bẹ́ẹ̀ tó ṣe tó lọ́jọ́ orí. Pẹ̀lú gbogbo jàrádà, wọ́n tún kọ́ mọ́sálásí ńlá kan lọ́wọ́ nísìn. Bàbá mi máa ń wò yìí, tẹ́lẹ̀ rẹ̀ àwọn canvas báyìí, àwọn balance, wọ́n ní àwọn balance. Ẹ fọjọ́ alẹ́ ṣe tó dànù, ẹ fàárọ̀ sílẹ̀ ṣiṣẹ́ lọ́jọ́ alẹ́, ẹ ọ̀dọ́ àfọ̀ àti wá túra lẹ̀. Wọ́n tó jẹ́ lè máa yan bàbá ọ̀tẹ́, ẹ disappoint àwọn lọ́wọ́ ni, ọlọ́gbọ́n. Bàbá, dọ́tí mò ń kọ́ láìpì mi lọ́wọ́. Níjọ́ náà tó wọ́n ní ẹ̀ka fún mi ní $5,000 dọ́tọ̀ wọ́n ní yìí tààrà. Ló bá di ìrọ̀lẹ́ mo bá rí ọkọ̀ kìíní náà sún wọn lórí mo wá sápamọ́. Ó wá ń lọ bí láìbírì yẹn báyìí wọ́n ní àṣẹ máa mú ìtàn wá. Ọ̀rọ̀ kó fẹ́ ta gbogbo ni àtúmọ̀ táàtù fún ọmọ nísìn. Ṣé àfa ẹ lọ ya mọ́sálásí ní ilẹ̀ ni tí wọ́n á gbé abẹ́ wo ta àkọ́ kí lè wá. Ẹsẹ̀ ń tà lójú tí a.
ẹlẹ́ẹ̀kejì ẹnìmọ̀rún àtúmọ̀ àlùkálìkì gbogbo ẹ̀yà àfa àtọ́nà bá tó máa jáde láàrin ẹsẹ̀ kọ́ pẹ̀lú wọn èyí fi gbé ẹgbẹ́ gbádùn olówó wọ́n dàgbọ́ láti fi tó jẹun olówó wa mọ́ ìwà náà fi pàṣẹ ló fún wa wá wọ́n kiri ìpìlẹ̀ àṣàkẹ́ ọ̀nà wọn sí òṣèlú sọ wọn lọ́kà rẹ̀ ẹ tó gbọ́kọ̀ fún ọtọ́ náà jùlọ tó bá bọ̀ ọ̀dọ̀ ọ̀fẹ́ tẹ̀ ní padà. point èèyàn sàánú rẹ wọn rẹ mọ́kànlá ìyàwó rẹ ọ̀dọ̀ nínú làlùbáríkà ìwọ́n lè lọ jẹ́ o. èèyàn máa respect àwọn èèyàn gbogbo ẹgbẹ́ ṣe rí ìta ìjẹ lọ respect là ń jẹ lọ́dọ̀ ní àwọn ẹgbẹ́. bàbá nínú tó lè jù ní olówó láti dá tó kó rẹ ẹgbẹ́ tó lè lọ àwọn akọ́ wà fún àkànlé ẹwà tẹ́lẹ̀ ọ̀sẹ̀ ìdòwò látàárọ̀ náà lọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ tó kó olóore wọn lónìí o. Wọ́n á kásẹ̀ ní sùúrù bẹ̀rẹ̀ náà lọ lówó. Wọ́n tó àrẹ náà lórí lọ́jọ́ rẹ̀ bí ọ. Ọba náà lówó. Jọ́wọ́ pọ̀ ìjà lọ́dún kan, adìẹ lọ́pàá. Adúgbò lọ pẹ́ yín. Ẹ̀dákẹ́ jèrè ẹ̀nà pariwo fún. Ẹ̀wọ̀n àti wọn àlọ́ hàkì. Bàbá, káwọn ṣe dáadáa sọ́dọ̀ tó dá wa. Fálù ọlọ́run tó sọ àdàbà ẹ̀. Bàbá nínú ọgọ̀rọ̀ èèyàn ọlọ́yìn àbáyọ ọmọ àgbàdo lọ́rin. Nínú ọgọ̀rọ̀ èèyàn ọlọ́yìn bá dìbò. Nínú ọgọ̀rọ̀ èèyàn ọlọ́yìn bàbá Sàlájì. Nínú ọgọ̀rọ̀ àfà ọlọ́yìn bàbá wa ní ilẹ̀ bàbá wa ṣètà àdàfà ńlá. Nínú ọgọ̀rọ̀ èèyàn nínú kùmọ̀ nínú kóńdó ó fà ìgbìyànjú lè máa wọ́n fà. Nǹkan ọmọ ọmọ yìí ọlọ́run tó ṣe nígbà. Nínú ọgọ̀rọ̀ èèyàn ó yẹ ẹ̀rọ ìtàjẹ́ra táwọn kan lọ gbà jẹ́ torí ẹ̀ wọ́n bá fọ ọmọdé àtọ̀rọ̀ orí ẹ̀dẹ́. Bí ìbá ṣe wọ́n lọ ní pírẹ́sidẹ̀ntì orí wọ́n ti fẹ́ fún ọ lórí ọlọ́run lọ́wọ́. Wọ́n ti lọ gbogbo Nàìjíríà rẹ̀. Ìyá mi ti fàwé irú wọn tó kù. Ọlọ́run rẹ̀ jẹ́ ẹni tí yíyan ló yan. Ọmọ jẹ ààrẹ tajàtajà, bàbá jẹ ààrẹ gbogbo Nàìjíríà. Nínú ilé kan náà, wọ́n rẹ̀ ṣíra. لعمرك ما الإنسان إلا ابن يومه. Ẹ̀gbọ́n, mo àlùmọ́rùmọ́rù àtúnmọ́. Bàbá, bọ́ọ̀lù ọ̀sẹ̀ ń ná owó tàbí ní jẹ̀bi. Àfa àwọn sọ, ìsọ́bọ̀ tì ní bẹ́ẹ̀ yìí. Mo wá àkó àlùmọ́ àmúdà. Kọ́nà hospital ti gbẹ̀yìn. Olùparí mọ́sálásí. Olùparí ilé kéwù. Olùgbòkò fàáfà. Bítọ̀ ti lé gbẹ̀yìn inú. Èmi ò ní ẹ má tọ́jú mi o. Tọ́lá ọ̀ọ́dún má sì ọ̀rọ̀ gbọ́. Àbúkò sẹ́ni mú orí bí àfa. Ẹni mú wa. Ẹ tó kọ́ mọ́sálásí fún wa bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn. Àwọn ọdún mẹ́ẹ̀ẹ́dógún dájú. Ẹni kọ́ mọ́sálásí wa 1982 ọ̀nà bá a kẹ́. Sípà ní ọ̀rẹ́ tí mo yà wá lá múre. Kò sẹ́ni ó múre tó àfa. Ẹ má bìnrin aláwìyé o. Ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí lágbá. Gbogbo ọ̀tọ́ náà fẹ́ lé rí. Tí ò bá ti mú lọ lójú àwọn wọn kọ̀yìn sí ni. Ilé akọ̀yìn sọ̀rọ̀ tí ò lówó nú. Àwọn aláwìyé àfáàní. Orí gidi lè nígbà tí bàtírí mi. Rúkàyà tó bàtírí mi. Ẹ̀yin ò kọrin wèrè. Ẹ sọ́ra àwọn ẹ̀tẹ̀ wá bí. Bẹ́ẹ̀ tí ń ṣe tọ́lọ̀ ní ṣe táyé. Ẹ má jà yóò tún àlìkì àmọ̀ lọ. Torí ẹ lọ kọ́gbọ́ gbogbo tó ṣe tíráàkì fún nígbà o. Nígbà tí ṣe burú mò rántí wọn mọ́ lónìí. Ẹ ti ń ṣègbà náà lẹ́ máa rántí ibi tó fújì o. Àfà àtúmọ̀ tọrọ àtúmọ̀ sọ̀rọ̀ láti ṣègbà ọ̀nà bá kẹwọn ẹ̀wọ̀n ló tẹ̀ ti kú dànù. Ẹ̀rẹ́ tí mi dákẹ́ mùrú àtúndíjà yìí. Bàbá ká fi yìí wá ṣàǹfààní. Níṣẹ́ àṣẹ pé ìyálọ́jà jẹrẹ wà láàrin wa àgbà yìí. Ẹni tí ò ṣe rí àwọn ọlọ́jà bí ẹ̀sọ́ oṣù. Ó nu kò lọ́sọmọ́ ní bàbá lọ́wọ́ ojú. Jòkó gbọ́dọ̀ká yìí. Fọ́ọ̀kan wò obìnrin kí ó nà ọkùnrin ló máa fà ó ya. Àwa ni láàrin wa. Kí ló gbé? Pé dáadáa tó ìwà yẹ̀yẹ́ o. Wọ́n tún ti nàró. Ẹ gbàgbé ẹ̀ kò lágbára pa alágbára tí ń kó kálẹ̀ nàró. على ما تجلى يومه لبن أمسه
ẹni tí ń nà lónìí ìwọ kan aláyé mú ọ fún ọ lóúnjẹ nì. ayé ọmọ ayé ìyàmú yẹn tá a máa ti fi jẹ́ yẹ̀yẹ́. bàbá yìí náà ẹlẹ́bìnrin ẹ̀rọ kọ̀ bá mi òun sì sẹ́sẹ̀ tó àrùn ní ìsìn náà. wọ́n nígbà kan wà ládùúgbò àti ọmọ mú kí mi. wọ́n ló dáa náà òun sì sèṣì kọ́tọ̀ fún ilé mi. wọ́n á lè kó mo má kọ́ bí àkọ́kọ́ òfin síwájú ọkọ̀ ètò ó tẹ̀lé ó jókòó tì mí ìkájọ kọ lẹ́yìn ó wá bóde ẹ̀ẹ́dẹ̀ láyọ̀ o nípa lè lọ sí kankan mọ́gì ọ̀wà tó mọ̀ ìlàjẹ́ mọ́. لامرك الإنسان إلا ابن يومه على ما تجلى يومه لابن أمسه. bàbá ìmọ̀ bọ́ọ̀lù ẹ̀sìn máa ṣẹ́ẹ̀sì bọ́ọ̀lù ẹ̀sìn ní máa ga sí i gbogbo ọjì kọ́ yìí wọ́n bá ti kọ́ lọ́wọ́ mi tálẹ̀ ń jẹ ẹ̀dá mi lò bàbá lọ́ra wọ̀nyí abẹ́ ló ti bàbá tálẹ̀ ń lò sẹ́ lẹ́ ń lò olùkọ́ ni wọ́n lọ́ra wọ̀nyí ọmọ akẹ́kọ̀ọ́ kan ló dà lọ́ra wọ̀ mú lọ́ra wọ̀ rẹ tí ò pàdé ẹ̀ táwa mú ọ ní màlúù tábà ló ti ọlọ́mọdé awálẹ̀ kí ló bí ìràwọ̀ àbàrùn ìràwọ̀ tó ní fáírọ̀sì làwọn lò ọlọ́mọdé àṣàgbákò ọmọ kí ni wọ́n lò rẹ̀ ìràwọ̀ àfà. ẹ̀ ń gbádùn gbogbo ẹ̀ ń kó sásá sọ jìnkò kórì ọ̀. ìràwọ̀ àbàrùn ẹ̀yin yàtọ̀ dúró ṣé ìyá lọ́jà nínú àwọn yín abẹ́rẹ́ ló jẹ ọkọ̀ obìnrin tẹ́ gbé wa ẹ̀ mọ́ ẹ̀jẹ̀ ń tà bẹ́ẹ̀ bá rè kóró pẹ̀lú ẹ̀rọ gùn. لامرك الإنسان إلا ابن يومه على ما تجلى يومه لابن أمسه. bàbá àti ẹkúnṣẹ́ lẹ́sìn báyìí aláàjì wa gbọdọ̀ fún adìẹ adrọ́f ẹ̀mọ̀bọ̀ ní àná. للخير أهل لا تزال. bàbá ìmọ̀ mo fẹ́ pa lójú yín ojú bá bá ní láti kára. sọ àdó ọkẹ́ ìlú sàláàtì. وجوه تدعو إليه. ẹ̀yin ọmọ ilé nǹkan. طوبى لمن جرت أمور الصالحات على يديه. طوبى لمن جرت أموره. wọ́n ní mo jáde lù mí wá. irú spíkà rẹ̀ jẹ́ rí ẹ bá sí àyè. yóò fọ́ ṣe tán mo jáde lù dín inú ọba lọ́wọ́ lẹ́wọ̀. كأنك قد خلقت كما تشاء. خلقت مبرأ من كل عيب. كأنك قد خلقت كما تشاء. irú àgọ́ tẹ́ máa ra fún ilé ìgbóhùn ẹ lọ́ra mẹ́ta bàbá máa ń ga ẹyọ kan bàbá sàlàjẹ ẹyọ kan bàbá fàlà ẹyọ kan kó tó di ọdún tí mo bò kíákíá ni nínú ìgbó tí ìtẹ́ máa bá mi rà wá nínú ìgbóhùn ẹ lọ́ra fún wa ẹ rà kánà fún adigun bí ọ̀rọ̀ wí tẹ̀lé. جرت أمور صالحات على يديه. akọni kìtì àgọ tó bá yẹ wọn ní yàmú Nàìjíríà láti ẹni tẹ̀mí ní yàmú náà mi ẹdún báyìí bákọ̀bákọ̀ ẹkọ̀ yìí báyìí ẹ máa wú ọmọ Tinubu olùkọ́ bàbá ìjọba rẹ̀ dá èyí ló sì kẹ̀kẹ́ yìí. ó yẹ kọjú sí mi kọ́mi tá àwọn ayé kò gba àyàn mọ́ ẹni tá tí mo wá ọmọ kí ló jàrá wọ́n sì ń jẹ́ wọn fẹ́ oúnjẹ ọ̀fẹ́ tí wọ́n fẹ́ kíákíá. mo wá sọ fún bàbá ọ̀tẹ̀ bẹ́rẹ̀ yín rẹ̀ dákun ọdẹ nìyẹn mo náà fọ́ kọ́ kíláàsì 20 sí ó sẹ́lẹ̀ yóò gba àyàn mọ́ ibi ìgbọ́dọ̀ ní big hall ọmọ bẹ jáde lẹ kéwù àdèmọgbà kálọ̀bì lójoojúmọ́ ọ̀lù láàmú lò abẹ́sẹ̀ PTA meeting ni ọ̀lù láàmú lò òjò sì lè dé ọ̀lù láàmú lò káàkùn ìsìsì bá ṣùgbọ́n ti ní ẹ̀ẹ́mọ̀ sí tọ́lọ̀ lọ ni òun náà tí lóun mọ̀ ṣe ti lọ. mo kí ọ̀rẹ́ mi ńláńlá Mr. Káyọ̀dé Àlàdé
Cabuel Motors Abuja. Bẹ́ẹ̀ sì ni abẹ́kọ̀ secondary school láfi ní di kíláàsì tó pọ̀ abẹ́kọ̀ máa ké máa bóde ọmọdé máa wọlé wọ́n mọ̀ sí régbè a sì ti rí lẹ́tà abẹ́kọ̀ sí kíláàsì mélòó lẹ́kọ̀ọ́ kọ́ náà. Mbọ̀nà ẹ̀yin mélòó ní kámàdé wọ́n nìkan ní 20 million ọkùnrin àbí tó dára ẹjẹ kọ́ pè é nìkan náà káwá díẹ̀ ló kó bá tán. Ó ti dá wọ́n láwọn nìkan ẹ̀mú wọn lọ bẹ lọ́wọ́ ti túká àwọn kọ́ kíláàsì márùn-ún nísìnyí. Allahu Akbar. Márùn-ún nínú 20 kòkú mẹ́ẹ̀ẹ́dógún àkọ́tà nísìnyí. Inshallah. إذا قلت أمرا ليس بكونه good وأمرك ماضٍ. ní dọ́là sí lágbà bàbá náà wọ́n náà fún mi lélẹ́yìn ẹ máa wí láti 20 gbọdọ̀ pé àtọ́ akọ́ ọ̀lù mẹ́sìn náà wọ́n lọ kọ́ kíláàsì márùn-ún nínú 20 kò kúrò ẹ̀dógún ọwọ́ ní gbogbo àwọn ọ̀rẹ́ ọ̀dọ́ àjọ wa ọ̀tọ́ wa fún wa ní 20 million. Allahu Akbar. wọ́n sọ pé wọ́n sì fẹ́ gba ọ̀rẹ́ million yàtọ̀ sí kíláàsì ọ̀dọ́ owó ọ̀tọ̀. للخير أهل لا bàbá تزال. mi sọ fún yín ní sọ pé ayé o آمين. ẹ̀sìn ní sàfẹ́kù owó. nǹkan náà fà lóní tó ọba ní fún ọ ní jẹ́ ń béèrè ni. لو لم تريد نيل ما أرجو وأطلبه من فيض من جودك خير جودك ما علمتني الطلبا. bàbá mi wá sí mo kí yín mo ti kí àbáyọ ẹdínlẹ gbà yín ọlọ́run الله. gbogbo mo ti gbọ́ wọ́n yín sókè àákẹ́ àdámọ́ ṣẹlá fún yín bàbá yìí lẹ́nu sọ bẹ́ẹ̀ o tábà lómi wà lọ fà á ní lákà dèkìrà ká gbọ́ yín sókè báyìí lẹ́ẹ̀mẹ́ta bismillahir rahmanir rahim. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك bákìlọ̀ ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ọ̀kàrí ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. ẹ jẹ́ ń ṣe bí bàbá ọlá mi wá mẹ́ta. آمين ṣé ìbílẹ̀ bàbá. آمين آمين يا الله. ọlá kí mo lo amínà bàbá o ṣe gbọ́ tẹ bá ti jòkó ẹ lọ fún ọ ní 250 pé mo lo amínà bàbá mi wọn ò gbọdọ̀ má dunnú torí wọn ò ní ká má gàdá bí àwọn à ń gàdá bí wọn ta á dé èèyàn ẹ lọ fún wọn. جئنا لتكريم العوائل. wọ́n ní ká bá kàn ti bàbá wa èyí tó bá kẹ́ mi tẹ́ fún mi kọ́mọ mi kékeré gbà lọ́wọ́ rẹ̀. حق الأوائل ta ni ọ̀dọ́ tẹ́ ẹ dúró wọ́n dúró lọ́wọ́. بيننا تكريم. ẹ ṣe fún wa èmi náà 250. حق àwọn sì hà ṣe hà kí n gbọ́. حق الأوائل àwọn sífìlà بيننا تكريم. ọtí bá débi àsìkí èló lọ fún bàbá ìmọ̀ àbọ̀ kan kí ẹni lọ mọ wá fún bàbá ọtí dà wọ́n sífìlà báyìí ọtí kúrò láwàdà ọtí débẹ̀ gẹ́gẹ́ gbàgbé ẹ̀ lọ fún bàbá ló. bàbá mo ní kó fún ilé tuntun ọkùnrin tó lọ yẹn wọ́n ṣàjà èló wọ́n wọ̀ mí 500,000 naira. ọ̀dọ́ àbúrò sọ bẹ́ẹ̀ ṣe ha kí n rí ọ ẹni bá máa ṣẹ́ṣe yóò mọ̀ owó náà gbọ́dọ̀ lọ wí. جئنا
لتكريم الأوائل بيننا. ṣé ọkùnrin tí ń bọ̀ ẹ̀? bẹ́ẹ̀ni. ní ẹ̀gbọ́n az tí wọ́n ń bọ̀ ẹ̀. tí bọ̀ yìí. gbà tí mo débẹ̀ yẹn náà ti bá mi sọ̀rọ̀. akramakumullah. ó lọ pàdé az kan béèrè tó bá wù ọ́ lọ́wọ́ rẹ ni. ẹ má bọ̀ jẹ́ ọ̀rẹ́ wa àdékùn sàrà small but mighty ó nù ní ìsìn fọ́ọ̀kan wò ọ̀dẹ̀ máa ti ń lù ọ́ ẹ máa ga ni. a fẹ́ kọ́ classroom síbi a fẹ́ kọ́ 20 standard one school la fẹ́ kọ́ a sì tún fẹ́ kọ́ hall ẹ máa gbọ́ o mò ń gbà bí ẹ tẹ́ máa gbé àkùrẹ́ sí máa mẹ́wàá o àti ìlú bọ́ àpò mẹ́fà ọlọ́run ò ní kí n lọ bìkan rí kí n má di sẹ́rẹ̀ jẹ́ lára ẹ̀ tó bá rẹ̀ mí sùn. nísìnyí kíláàsì mélòó a tún fi mílíọ̀nù tì az kí ló kọ yín gẹ́gẹ́ náà Yusuf Abdulaziz az kíláàsì mélòó nù 15 tó kù lẹ̀. wọ́n lọ bẹ̀rẹ̀ tí ń dúró bàbá mi wọ́n lọ kọ́ kíláàsì 5. Allahu akbar. kí ló tẹ̀sán gbọ́dọ̀ ń tóbi. Allahu akbar. kí ló tó jẹ́ agbó lọ tí ń bọ̀ ẹ̀dá kan ìjòkó mo fọlọ́ ọ̀bẹ yìí. fàyà. atẹ́kùn tí ń fẹ́ ní ìsìnkú fẹ́ bá wọn. àwùzẹ́yìnì. àwọn àgbàlagbà tí wọ́n máa kájí wọ́n ti máa ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí nísìn. lẹ́sù kiri ká. mílíọ̀nù mélòó wọ́n láwọn nìkan 5 million naira. Allahu akbar. ẹ sọ gbọ́dọ̀ tóbi mọ́ ni. Allahu akbar. àwọn nìkan 5 million ó di 25 million kíláàsì mẹ́wàá. máa sí o tó rà ọmọ nǹkan sí àmọ́ fóònù ìyàwó rẹ̀ kó lóògùn fún wákàlẹ̀. gbàdúrà délé kíláàsì 5 dádúró. mílíọ̀nù 5 dádúró. ọlọ́run tó ń gbé wọn ní jẹ́ yìí fún lára àwọn ẹ̀dá rẹ̀ má jẹ́ sọkùnrùn mọ́. àmín. má sì jẹ́ kú ní kékeré. àmín. gbọ́dọ̀ wíyẹ rẹ̀. yìnyínà lítàkìrí mẹ́lẹ̀ bàbá ìmọ̀ ilé ìnáná. bàbá wa ni wọ́n ẹ fún bàbá ìmọ̀ ẹ fún bàbá sàláàtì ẹ fún bàbá fàlà ẹ fún ìbí èèyàn bá aṣojú ọba kó lè bá jíṣẹ́ dáadáa ní sáà ní fúnlọ́ mi. wọ́n lówó ṣùgbọ́n àtúbọ̀rọ̀ ṣàyè fún wa. ó di mélòó báwọn. ẹ fẹ́ mi ó di mélòó. ó di mélòó. àwọn àfáà tó wá jòkó tì yẹn ti fún ọ lọ́tọ̀. ẹ bá ṣe kó dàgbé sí 100. ọ̀tẹ́kọ́ ni wọ́n á dùn báyìí kí báyìí kan sọ tó bá tẹ́ lọ́rùn ẹ fọ̀rọ̀ tẹ́lẹ̀ lónìí. bàbá ìmọ̀ èlò 250. bàbá sàláàtì 100. pàṣẹ òdàdà fàlà 100. bàbá màdìbò 100. fúnmọ́ ọ̀fà. èlò ẹsẹ̀ èlò 200. gbogbo àwọn àfáà lálùbáríkà yìí ń kọ́ 200 ẹ̀fọ́ lákà nàbà ẹgbẹ́ òun yìí ní sèésì. fàyà bí àwùzẹ́yìnì. tí wọ́n kà ẹ́ sí wọ́n. lẹ́sù kiri ká àrífàn. alákùnrin máa àtọ́ ìtàní mi nàìmàtì. alójúkú mẹ́ẹ̀ tí tó gbé. alákùnrin máa. talókù mẹ́ẹ̀. àtọ́ ìtàní mi nàìmàtì. Alhaji Hakeem Tascom. alákùnrin máa. àti Hakeem Gbasa. àtọ́ ìtàní mi nàìmàtì. àwọn méjèèjì dà. mo lọ wí. alákùnrin máa. àwọn méjèèjì dà. Tascom. àtọ́ ìtàní mi nàìmàtì. Tascom kiri. ìyàwó rẹ̀ tó ti mú mọ́lọ́bì kó màkà ní Sátọ̀dẹ̀ tó lọ ẹ̀. ìyàwó wọn dá ara níbẹ̀. Ìṣojú wọn dáadáa. Tascom ló kọ́ ọmọ yẹn náà. kọ́sì tó sì kú mọ́. inú wa sọmọ rẹ̀ súná. ìyàwó yín wá sí rárá sí i. bẹ́ẹ̀ jírí lọ́kọ́ rí ẹ̀ nípa wọn. ẹ̀wọ̀n yẹn dá púpọ̀. ṣé ìyàwó dà fún wọn lọ ní.
kí ni jẹ́ bẹ́ẹ̀ yálẹ́dà ẹ̀rọ náwó ti bàbá ẹ̀rọ tara yín lónìí torí ẹ pé mo ti sọ báyìí nítorí ẹ̀ mú wá a ti sọ tó sọ máa jẹ àbí ẹ̀ ní ṣòfò Àmín. ẹ̀ ní parun. Àmín. Aláàjì táyé kí ni Hassan àwọn ọjọ́ lọ àti ìgbà kíláàsì yìí tábà àbẹ̀ pásọ̀. Ìyá mẹ́ta bọ̀ àbí ẹ wá ṣe kíláàsì kan ẹ lè kọ ẹ kà sí báyìí. Ẹ lè fúri àkájú ọmọ rẹ nù. Akíngbàsá tí wọ́n tẹ̀ fi dá sí ní àbíwò tèmi ní Akíngbàsá dà. Akíngbàsá dà. Ó yá yá kan jáde. Kí wọ́n jáde àwọn dà. Akíngbàsá. Akíngbàsá. Ọ̀rọ̀ mi ń lọ́fà nù. Bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ mi Káyọ̀dé. Káyọ̀dé. Ọ̀rẹ́ mi lélẹ́yìí o. Èmi fún mi lówó tó tó báyìí. Ọ̀rẹ́ mi ni. Mo fẹ́ bá sí gẹ́gẹ́ ní December. Bẹ́ẹ̀ni. December kí ni? December kí ni? 6. Ó kọ́ kí ní kàlẹ́kẹ́lẹ́ tó fẹ́ lọ bá sí. Bẹ́ẹ̀ni. Bọ́ọ̀lù mi jèrè. Bidhaka jazakallahu. Ó yá adákọ̀jẹ́ ìpẹ́lú mi. Ọtí débi owó ìtàlẹ́ owó àwọn àfà. Owó àwọn àfà tí wọ́n ń jòkó tì mí. Bàbá àbá kí ló dé? Ọkùnrin gbọ́dọ̀ kún kí tí ó ṣe pẹ́ lẹ́bẹ̀. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Tààtún ni jẹ̀mọ́. Tààtún ni. Bàbá mi ti dìde sí wọn lọ. Tààtún ni. Tí ọ̀rẹ́ tó lórí àṣẹdà. Yéè! Tètè yà sí ọlọ́kẹ́dé. Láàbẹ̀ pàdé jọ ni. Ẹlẹ́kùn okùn yẹ̀ mẹ́ta. Adénúgàdà. Adénúgàdà. A ti rí kíláàsì 11 báyìí. 11 nínú 20. Ẹlẹ́kùn Adénúgàdà. Adénúgàdà. Anọ́dìlà. Ẹlẹ́kùn àbọ̀ tó lọ náà ọjọ́ lọ. Mo fẹ́ kí àbójútó bí ìṣẹ́jú mẹ́wàá ti ti di sọ́ba gbogbo sílẹ̀. Bidhaka jazakallahu khayra jazaihi. Bàbá kí. Ọba lọ́wọ́dà. Wassalamati wan nada. Adénúgà. Adénúgà. Mo mọ̀ pé mo kíláàsì ṣe ń dákọ̀ ẹ̀yìn náà ẹni ṣe. Kíláàsì mélòó náà? Ẹ̀kí àbádà kí. Nǹkan lẹ́ ń kí. Mo ní gbogbo àwọn olóríire, àwọn òjò olóríire. Kíláàsì mélòó tí? Kíláàsì mélòó? Ẹ̀kọ́ méjì, wọ́n ti ń bá bọ̀ tipẹ́. Wọ́n lè kọ́ kíláàsì méjì. Kíláàsì méjì. Mílíọ̀nù mélòó? Mílíọ̀nù mélòó? 2 million naira. Méjì ni, yọ́n méjì ni yẹn. Sẹ́ni kọ́lọ̀ ṣe. Kíláàsì ni mélòó báyìí? Ó di 13. Ó di 13. Okùn mẹ́ta, okùn méje. Okùn méje ni. Àméje ẹdẹ ya lọ́jọ́ òde. Kálíbà ráyè ṣàdúrà kí ọ̀gbọ́n máa lọ. Tátó ni jẹ̀mọ́. Tátó ni. Wọ́n lọ sí ó fayọ̀ tí ká lọ kó kàwé ta. Ẹ̀ ní parẹ́ lẹ́yìn. Àmín. Tátó ni. Ẹ fún bàbá lọ́wọ́ àdúrà. Ọba lọ́wùdà. Ọba lọ́wùdà Mùtálínú dì. Lọ́fà wọ́n ti dìde. Ó ti sábà yín ní. Bàbá ẹ dákun, mo fẹ́ pe ọmọ yín lójú yín. Ọmọ yín ìyálọ́jà jẹnẹra. Yóò parí kíláàsì méjèèjì ìgbìmọ̀ràn. Kò ní ìdí kó ná kọ́bọ̀ kó kẹ̀pẹ́ nìkan kẹ́lẹ́ ó yẹ mú kíláàsì kọ̀ọ̀kan wá. Lọ́sùn máa balẹ̀ ní símá náà. Bẹ́ẹ̀ kan náà nítorí kí ni ọmọ ẹni tó wójú rere lọ́wọ́lọ́wọ́ ni. Ọ́díkàsì náà. Ẹ̀pẹ́ aṣíwájú ni onímàlúù. Tátún ni. Adékàsì ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ kù bàbá. Mo ti sàdé pẹ̀lú bàbá. Ẹ ti máa gbogbo yára torí Ọlọ́run. Bidhaka jazakallahu khayra jazaihi. Adékàsì kan wọ́n bọ̀.
Alikọ́dà. بنيل الأماني Sọ́sẹ̀ dé tẹ̀lé. والسلام Sáré náà ọ̀rẹ́ wa ni. Ọ̀rẹ́ wa tí lọ́nà tí mo dáná wa bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ wíjì rẹ̀. ومن كان من أهل الكمال يحب A ní ní أن kíláàsì méje tó tún kúrẹ́ nínú 20. Ẹlẹ́kàsì ọ̀rẹ́ wa. Ẹ̀yin náwó sí lórí ikú. Kíláàsì mélòó? Ọlọ́run kẹ́yìn débẹ̀. Àwọn ipò ẹni tí ò ní. Wọ́n lè fún alẹ́ kíláàsì ẹyẹ ọ̀kan. الله أكبر Ọkùn mẹ́fà lẹ̀. Mílíọ̀nù mélòó? Owó àti kíláàsì là ń gbà. Èló? 1 million naira. الله أكبر Ẹ ní sí òfò. Àwọn àmì lọ́rọ̀ yóò lè dojúrú. Ẹlẹ́kùn tí máa ti pè ìyá lọ́jà jẹ́rẹ̀ rà báyìí. Mo sọ fẹ́ kílẹ̀ fún bàbá gan. Àmọ́ ẹni táwọn wí dé ẹ̀yà lọ́nà ẹ bá gbàgà fún ọ. Ọmọ ẹ̀gbọ́ ọmọ ẹni rere ó ń bọ̀ ó yẹ gbàgà wá bì. Mo fẹ́ kẹ́ jòkó ni mà. Mo fi ọmọ mi ìyá lọ́jà ọ̀fà kí n. Mo fi kábíyèsí ọlọ́fà kí n. Adénúgà ọwọ́ àdúrà ìlú nù fún mi ní kàwé ẹ̀yà àfọ àtẹ̀tù pẹ̀lú. يكون أخوه Sẹ́ẹ̀rí lónìí, Lénìí, ọlọ́run tí ó kẹ́yìn, ọlọ́run kẹ́yìn, ó ní ẹrẹ́ni rẹ̀ bí ẹrẹ́ni ibi, ẹ̀yin náà tún wà lápánú ayé, ẹ̀lápá náyé, ẹ̀rọ iye ọjà tó wà Nàìjíríà, ìyá mẹ́ta jẹ́ rọra. jẹ́nẹ́rà. Allahu Akbar. الله Tí àbọ̀ òpàtọ́ máa rà tó mú pàtí bàbá rà. Àpàtì ọ̀rọ̀ lá, Sẹ́ẹ̀rí tí mo fi náà rẹ̀ sí bàbá, ẹ̀rọ yìí bí fún bàbá, ọ̀rọ̀ ibi, sàbúrú ni tí kì í sàbúrá. bẹ́ẹ̀ni, ẹgbẹ́ Ẹ̀ka ìtàlẹ́pàá yóò bẹ̀yìn. Ẹ ti rí bí bó ṣe rí. ẹni bó ṣe rí. Bàbá sì lágbára kó máa ṣe pé sí ẹgbẹ́ kọ́pọ̀ yẹn sí lọ. Bẹ́ẹ̀ni, agbára rẹ̀, àṣẹ́yìn. Afẹ́ràn ẹsẹ́ ni tó ní nǹkan. Kọ́lọ̀ ń gbẹ̀rẹ̀ lọ́wọ́ báyìí. Tọ́lọ́lẹ̀ òní sọ̀kalẹ̀ wá dájọ́. Tó bá rí ká máa sọ̀rọ̀ aago méjì ọ̀sán ọ̀yà palẹ̀kùn yàrá rẹ̀ lọ́pàá lẹ́nu kúrò bá pọ̀. Ọ̀pá náà. Mo ti ń jẹ́ àṣẹ nù. Bí kò yá fi kú ní agbára ju owó lọ. Bóyá bá lówó tí ò lágbára, agbára ni wọ́n fi hàn lé mọ̀. Ẹ kú ọmọ ẹni tẹ́ ẹ jẹ́. Ẹ kú bíbí. Ẹ̀kú bíbí. Ẹ̀wọ̀n náà wá ń káàkiri láti promote ọkọ̀ àbáyé sọ̀rọ̀ tó dáa. Òun tó sunkún ọlọ́run fún ọ. Jẹ̀mọ́, tẹ́ bá ń gbọ́ èwo ni káàdì kan ní ká tún máa béèrè ní ayé èrò dáa ni. Ayé rẹ̀ dáa. Báyìí bá da ọ́ lo ọ̀kan ọ̀tọ̀ béèrè mi. Wọ́n bẹ̀rẹ̀ mí. Tó bá gbọ́ mo lò mọ́ ọ̀sọ́rí gúnmi ọ̀kan lò. Bẹ́ẹ̀ni, alákòóbọ̀ ṣe máa nù. Kíláàsì mẹ́fà ló kú lẹ̀. Mẹ́fà ló kún lẹ̀. A sì fẹ́ gba mílíọ̀nù tó tó bí 50 sí. Kí lẹ́ lè bá wa gbé? Èyí ò ní náwó asẹ́lì. Àṣẹ́yìn. Wọ́n mú kíláàsì ká wá. Wọ́n mú ká wá. Wọ́n ò sí wọ́n lọ mọ́ fún yín. Ọgbọ̀rọ̀ wọn fún yìí. Torí lónìí bí a máa ń kọ́ńtró Nàìjíríà, ẹ̀yin náà kọ́ńtró gbogbo ọrọ̀ ajé Nàìjíríà níbi kábàkárà. Dáadáa pàṣẹ wọn rẹ pàṣẹ. Aláàtúmọ̀. Èlò kíláàsì mélòó náà? Kíláàsì mélòó náà? Gbogbo àfáàyè ló rán mi sí o. Bẹ́ẹ̀ni, bàbá yẹn. Yóò dáa fún yín. Wọ́n lọ́ mọ̀ sí lọ. Mílíọ̀nù mélòó? Àtúmọ̀ náà lọ. Àbẹ̀ jíṣẹ́ fún bàbá. Ìṣe fún bàbá. Ẹni ìpàdé ìlú wọn. Ẹ̀sùn fún bàbá bá. A máa fẹ́ rí handwriting yín lára mi. Bẹ́ẹ̀ni, ká lọ́wọ́ yín. Gbàgàdà báyìí. Ẹ̀kọ́ hàn. Pé ìtẹ̀sí rẹ̀ á dàkọ́ ni. Àdàkọ́ ni ẹ̀kọ́. Ibi tí ìyá lọ́jà kọ fún àná. Ó fún àní. Yóò sì rí bẹ́ẹ̀. Àmín. Wọ́n ní yóò wà bẹ́ẹ̀ mọ́ ọ̀gbọ́n 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 pariwo torí àríwá kan náà wájú àwọn ẹ̀rọ méjì ti bèrè tẹ́tí mú tó ti ná ti kọ́ bá lójú wú. Àríwá ẹ̀kọ́ ni ni tọ́jú fún wa àgbàlagbà owó yẹn lẹ́nu. Ẹ ti ìdígbà wọn, ẹ dìgbà gbogbo àbára ẹ dìgbà látòkè délẹ̀.
bẹ́ẹ̀ dé tèmi kò sí bá táwọn sọ fún bàbá bẹ́ẹ̀ dé tèmi náà tó alhamdulillah. Gbogbo àwọn afáàlá náà ìdí tí náà lọ́tọ̀. Ẹ̀tẹ́ wà dúrà yín. Ya Allah, ya Hannan, ya Mannan, ya Dayyan, ya Sultan. Amin. Innama amruhu idha arada shay'an yaqulu lahu kun. Amin. Subhana alladhi bi yadihi malakutu kulli shay'in wa ilayhi turja'un. Amin. Ìjíṣẹ́ fún bàbá ládùúgbò àwọn máa bá wọn yóò máa bẹ́ẹ̀ náà ti bójú lé yín. Ẹ dákun representative fún àfa kọ̀ọ̀kan ẹ lọ rí ọmọ yẹn. Ó tó di gbọ̀nrọ̀ gudu. Àwọn tí ń sọ̀rọ̀ etí pẹ̀ adúlọ́pàá àtẹ̀yẹ méjì tí ó sá lọ. Bàbá Ṣéhù ẹ̀yìn ẹnìkan tí ò lọ sojú bẹ̀ yẹn tó lọ bá lẹ́nu kọ̀ọ̀kan. Tó ti tán àbí? Torí ọlọ́run kó bàbá mi ti mẹ́. Alájìdá rọ́sà kan jáde bọ̀. Wọ́n pè ọmọ lẹ́kẹ́ náà ní o. Arab money kọ́ máa jáde bọ̀. Yá kiri. Yá múrí. Ìkókó ní kọ́ máa jáde bọ̀. Alájìdá rọ́sà kan ní kọ́ máa jáde bọ̀. Dàrọ́sà. Òun ló ṣètò bá a ṣe ra ilẹ̀ bíbá yìí. Òun ló dà sọ àwọn àbí òwá. Dàrọ́sàdà lọ́ọ̀yà àti wákìá àti ìgbòho lọ lọ́ọ̀yà Dàrọ́sàdà ẹ̀yẹ fi máa di èyí lẹ́sìn bá a ṣe ra lẹ́bí ẹ̀kú àbọ̀yè kíláàsì mẹ́fà ló kù Dàrọ́sà ẹ̀yẹ àtàwọn èèyàn yín mọ̀ràn iṣẹ́ yìí nìkan àtàtẹ́ ẹlẹ́pẹ̀ tí ó dá sí kíláàsì mélòó lẹ́kọ̀ọ́ ẹ̀yin àtàwọn èèyàn yín kìí sẹ́yìn nìkan àbẹ́lò àwọn ọ̀dọ́ ẹni tí àbá rẹ kókó mẹ́ o lọ́rọ̀ ìyálọ́jà ẹ kú mẹ́ o èèyàn márùn-ún pé ní alẹ́ lọ bẹ́ o. Wọ́n ní inú ọ̀nà tuntun rà lọ́wọ́lọ́wọ́ yìí. A tún fún ní 2+ sí. Fún Dàrọ́sà tún fún ní plọ́ọ̀tì méjì sí. Owó ńkọ́. Àwọn ọmọ ẹgbẹ̀ yẹn jẹ́ àbí. Mo pọ̀ dà. Ẹnu kí mo pọ̀ wá. Dọ́kítọ̀ ẹnu lé kó bẹ̀rẹ̀ náà. Ẹ bá mú kẹ́ bá mú kọ́. Wọ́n dá wa lálẹ́ nìyẹn ló bá lójú jẹ́ o. Èkó lẹ́nu yẹn ti wọ́n mẹ́jọ ń kárí wẹ̀rẹ̀ o. Bàbá ẹja sọ fún ọba àwọn wọ́n ti fẹ́ lọ mọ́ fásọ ya máa lárí ní owó ta ló lọ mọ́ gbà ó ẹ̀ tí àwọn kókó ń bẹ̀rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wèrè àwọn olódó ní ọ̀pá rẹ̀ jẹ́ gbẹ̀gbẹ̀ lẹ́nu jẹ́ ojú ta lọ ń ṣe sáàpì ọ́ ni àwọn àdéhùn bá rí wọ́n tó sojú yẹn kó mẹ́ o. Ó ń bẹ́ẹ̀ wọ́n sojú ara rẹ̀ o. inú wàrà dàrà ni wọ́n dojú ti a o. Kí wọ́n rán sẹ́fẹ̀lẹ̀ káàdìrí kí wọ́n rán wọn sí gbogbo àwọn àgbàlagbà yẹn. Ó yá Sẹ́fẹ̀lẹ̀ káàdìrí. Sẹ́fẹ̀lẹ̀ káàdìrí. Ẹ wá jíṣẹ́ gbogbo àwọn Ẹgbà owó ẹ̀rọ jíṣẹ́ àgbàlagbà ẹ̀ tẹ̀ bá mọ̀ ní kókó mẹ́. wọn rẹ̀ lò mẹ́ orin rẹ̀ Ara mọ̀ ni dà. kí ló ń ṣe ẹ̀ náà. Ara mọ̀ ni ti lọ lé ni. Èló náà gbé kalẹ̀. Kankan wí. Kankan wí. Èló. Bàbá wà lórí ìdùgbò ẹ̀dọ́. Èyí ló tún ní ànẹ́sì à. Tó lóye máa bọ̀. Ìyá mú rí ìkọ́kọ́ rírà retí. Kíláàsì kan ló kọ́ fún wa. Àwọn ọkùnrin tó lóye. Ó lọ kọ́ kíláàsì kan fún wa. Kíláàsì kan ló kọ́ fún wa. Gbogbo búlọ́ọ̀kù. Pákọ́tàsì yìí kan bí. Onìkan ló ra gbogbo ẹ̀. Ó tún wá fún wa kíláàsì kan. Sọ́wọ́ náà tún wá. Táńtà yẹn ń dá. 20. Ọba wa authentic. Ọba mọ́mọ́ àgbà pè yín. Aláàjì wa Ridwanullahi Kúlà. Àfáà wa Al-Bagawi
al-Istiklal wọ́n bẹ pẹ̀lú wa. Sheikh Mudaththir Maikudi Bayaruba Babalakata wọ́n bẹ pẹ̀lú wa. Al-Mukaddam Abdulkabir Afukunola Fakhrul Qadiriyya As-Salatiyya Al-Alamiyya wọ́n bẹ pẹ̀lú wa. Àfáwọ̀ alánàmú Sheikh Ishaq bàbá wa gbogbo wọn bẹ pẹ̀lú wa. Alhaji wa Ridwanullahi Kula àwọn dà. Alhaji Ridwanullahi Kula bàbá ní ká fara balẹ̀ fún àdúrà ìparí ìbéèrè káwà káyọ̀ bá nábì lẹ́ẹ̀mẹ́ta sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. Àmín mẹ́ta. Amina, amina, amina ya Allah. Wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin. Alkali. Fatiha tahiyatu rabbana rajasuri wa jaddarabo. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم يا لله الزاكيات لله صلوات لله السلام عليك النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. آمين 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 يا الله. سبحان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة يا عزيز يا غفار يا رب العالمين. آمين. سبحان ربك بالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم.